ètò ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba tó dáyé. Olotu. Ilẹ̀kùn àánú wà lọ́dọ̀ rẹ̀ ìwọ ló lè ṣí. O ṣeun, o ṣeun. Ṣílẹ̀kùn àánú rẹ̀ sílẹ̀ fún mi kí n fanú gbáyé. Masha Allah. Kò sí kọ̀rọ̀ tẹ́dọ̀ Ọlọ́run bá lè wà tànú bá dé. Aláàjì mo wọ́n kọ́ sí mi dà. Àná àwárí Adábì ìdánì òkò rárá. Mo ti béèrè fún àánú rẹ̀ jọ̀wọ́ jẹ́ kó yá. Mi ò fẹ́ ká ṣọ́yẹ́ léjìká mi ò kánú tó dé. 005. Dàkún ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ọba tó dáyé. Àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́ o. Àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́. Onílù àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́ o. Àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́. Àyàtúndé àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́ o. Ọlọ́run ni ṣé báyé mi ṣe ń dà kó tó kí n dúpẹ́. Àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi. Níwò ìyànà mi èmi ẹrú ẹlẹ́ṣẹ̀ tó bá mi forí jìn kó tún wá ṣàánú fún mi. Àmúdálélàyé ọ̀rọ̀ ayé mi. Yóò padà rí òun tí ó fẹ́. 00540 to 560. Àkàbà ọlá kì í ṣòro ògùn, bá ò rẹ́ ní ìbálà ọlá pẹ́. Ṣùgbọ́n tá a bá rẹ́ ní ìbálà ọlá yá. Ẹni tí ò lẹ́ni ní ìmọ̀sán yóò mú kí ìgboro kọ̀sán tó pọ̀. Tó bá di gbogbo ara mi, ó kú kọ̀sán odùn ṣẹ́ráyé. Bó bá rẹ̀ ní ìràn ẹ̀ lọ́wọ́ gbajúmọ̀ iṣẹ́ gbogbo bó bá yà wá jà sọ́nà òtí dájú o. Àjò láyé bí kálọ̀ ká má má dé lórí lójú àwọn amọ́niṣe ní. Ọlọ́run ló lè gbé nílé gbé àbínú ẹni. Aládé tí ó fẹ́ ká ní ọkàn láyé. Mo ní má jà ṣubú fún ọ̀tá ayọ̀, má má sọ pé ṣe kò wá tán. 560. Ọjọ́ tó ti ṣiṣẹ́ òun kí ló rí. Aládé 560 to 580. kó jáde kó wá sọ ká bọ̀.
ṣọpẹ́ mo ti ránu gbà mo ríre gbà mo dúpẹ́ aládé mo ṣọpẹ́ mo ti ránu gbà mo ríre gbà mo dúpẹ́ mo ṣọpẹ́ mo ti ránu gbà mo ríre gbà mo dúpẹ́ aládé àṣọpẹ́ àti ránu gbà. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà wá ṣe fẹ́. Adúpẹ́ mọ̀ lọ́wọ́ tí yóò bọ́tà lọ́rọ̀ sọ́láyé. Ibi àwọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà wá ṣe fẹ́. Olúwa adúpẹ́ mọ̀ lọ́wọ́ tí yóò bọ́tà lọ́rọ̀ sọ. Adúpẹ́ mọ̀ lọ́wọ́ tí yóò bọ́tà lọ́rọ̀ sọ. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà wá ṣe fẹ́.
ẹ jòkó náà ẹ jòkó. Àgógó tó ń ká wákàtí máa kárẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó yẹn, ẹ̀yin tẹ́ wà lórí ìdúró, a máa wọ àríwá, a máa wá lẹ́yìn síta. Àsìkò ṣàlẹ̀ dáńlò ó ti wáyé dé. Àwọn bá ń sàmà wọlé sùn. Ó ti dún fún mi òòlù máa bá a lọ. Má padà lẹ́yìn mi àlà, má jẹ́ táwọn náà. Ohun rere tí ó máa jẹ́ àmì fún ẹni rẹ̀. Tí ó máa ṣẹ́kù níjẹ̀mí mi títí láéláé. Táyà kí tọ́ka kojú tán fún lágbájá. Mo ti ní àlà máa jẹ́ ò parẹ́
kalẹ̀ nínú ọdún tí mo wà yìí jẹ́ ìjọ̀tún oore ire wá rí jẹ́rìí ó bá mi kalẹ̀ nínú ọdún tí mo wà yìí jẹ́ ìjọ̀tún oore ire wá mi rí jẹ́rìí ó bá mi kalẹ̀ nínú ọdún tí mo wà yìí jẹ́ ìjọ̀tún oore ire wá mi rí jẹ́rìí ó bá mi kalẹ̀ nínú ọdún tí mo wà yìí jẹ́ ìjọ̀tún oore ọba ní ká lọ lọ́pẹ́ èmi gangan lọ́mọ ọlọ́pẹ́ mo dúpẹ́ fọ́ba aláwù mi ọba tọ́pẹ́ tọ́ sí torí kò dáhùn sọ̀rọ̀ mi ò jẹ́ wáyé asán èrè wá mi rí jẹ́rẹ̀ ó bá mi kalẹ̀ nínú ọdún tí mo wà yìí aládé ọba ní ká lọ lọ́pẹ́ mo gangan lọ́mọ ọlọ́pẹ́ adúpẹ́ fọ́ba aláwù rẹ̀ ọba tọ́pẹ́ tọ́ sí torí kò dáhùn sọ̀rọ̀ rẹ̀ kò jẹ́ wáyé asán ire wá mi rí jẹ́rẹ̀ ó bá mi kalẹ̀ nínú ọdún tí mo wà yìí jẹ́ nínú ọdún tí mo wà yìí jẹ́ gbọ̀dún rẹ̀ nínú ọdún tí mo wà yìí nínú ọdún tí mo wà yìí jẹ́ gbọ̀dún rẹ̀ nínú ọdún tí mo wà yìí. Ọba lánàá jọ̀wọ́. Bá mi ṣe ọba lánàá jọ̀wọ́. Kọ̀rọ̀ mi ogún kí n gbélé ayé yìí pẹ́. Oore tó ti ṣe dákun má jẹ́ kó bàjẹ́ ọba rẹ̀. Bá mi ṣe ọba lánàá jọ̀wọ́. Bá mi ṣe ọba lánàá jọ̀wọ́. Kọ̀rọ̀ mi ogún kí n gbélé ayé yìí pẹ́. Oore tó ti ṣe dákun má jẹ́ kó bàjẹ́. Aláwo Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Ajadutu Rasul mo ní wípé Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Ọ̀gá mi ọmọ ìdùnnú Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Mo ní ilé iṣẹ́ yẹn bí irú mi má sọ pé ọlọ́run ní ṣé báyé mi ṣe dà lórí Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Níwò ìyàtọ̀ mi ṣèbẹ̀rù ẹlẹ́yìíṣẹ́ lọ́ba mi kò rí ibi òtún fún wa ṣàlùkù mi Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. Èmi ti ṣe ènìyàn ọba ló ṣàlùkù mi. Èmi ti lé ènìyàn ọba ló ṣàánú fún mi. Iṣẹ́ mi ti kóró rí dàbí ewé ewúro. Ọba ló fi àádùn sínú ayé mi. Bádùn lágbẹ̀ ní ọ̀rọ̀ ṣùgbọ́n pẹ́ ló yẹ kẹrù dá. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi lọ́dọ̀. Àná sára ṣẹ̀dá ayé ní kí n jẹ́. Fúyà pẹ̀lú bàbá ẹ̀sán wọn lọ́mọ. Hamudani láàyè ọ̀rọ̀ mi tó fẹ́. Ọkọ̀ sọ̀rọ̀ bàdẹ̀ ló bí happiness. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ fẹ́. Aládé àánú ṣàlàṣẹ̀dá ayé ní kí n jẹ́. Fún ìyá pẹ̀lú bàbá ẹ̀sán wọn lọ́mọ. Hamudani láàyè ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ọ̀pọ̀ sọ̀fànẹ́s ló bí happiness. Hamudani láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́. Hamudani láàyè
láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́ o. Àmúdálí láyé ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́. Àmúdálí láàyè ọ̀rọ̀ ayé mi tó lọ́pẹ́ o. Láyé ọ̀rọ̀ ayé mi. Alẹ́ àmúdúlì láyè mo dúpẹ́ fún ẹ ọba kọ́kọ́ dá. Ayọ̀túndé ọba ṣẹ̀dá sọ̀mọ̀. Special request. 780-00800. Ayọ̀túndé ìbẹ̀ láti wá. Special request. Látẹ̀ni tọ́lọ́hún fún lọ́rọ̀ sọ. Ìyá mi fi ń tùrọ̀ sí. Wọ́n ní olóòtú. Àlàyé lẹ́tífù yá lẹ́tífù làkàlẹ́fù. Àlàyé lẹ́tífù yá lẹ́tífù làkàlẹ́fù. Fàáńtà lẹ́tífù mẹ́ka yẹ́sùn lọ́nà. Lẹ́tífù lẹ́tífù ìnàdí mọ́tà òṣèlú. Ìlú ti fi kábàlì tó mọ̀ ní ọkọ̀dé sálàdé. Ìlú ti fi káwùdí náà yá lẹ́tífù wàhánà dán. Bàtàlí náà bí sàtọ̀ lù ti fi wá ń sàgàlà lójú. Nàjáwó náà bí lù ti fi láì sí lù ti fi nà ó. Lẹ́tífù lẹ́tífù lù ti fi ó dáì máa lójú. Lẹ́tífù bí àlì yàrá bí àtàkàlì kìbí lù ti fi kábàlì tó mọ̀ ní ọkọ̀dé sálàdé. Bidari imami ni murisali na Muhammadi walawla aido kutibi wansa alayhi salatu lahi ma kola murishidu wala ya lati mo ní pé mo dúpẹ́ bọ́lá ojú ọ̀gá ojú sí ọ̀rọ̀ ìbọ̀dá ìṣúwẹ̀tẹ̀ mo dúpẹ́ bọ́lá ojú ọ̀gá lọ́rọ̀ sọ. ṣàlọ́yẹ ní òye pẹ̀rẹ́ tó jẹ́ pé èmi wọ́n tún wà lẹ́nu ṣíṣàyè lásán wọ́n náà bá jẹ́ ẹ má yọ̀ jára mọ́ ọ̀pẹ́ dúdú ẹ̀gbìyànjú tún ṣàdúrà kọ́lá má ṣe ìjàbọ̀bọ̀ tó láyé òfin ṣe fàlẹ̀ fẹ́ni tó ti lọ́lá rí ẹni ìgbà yìí bá ń pè lọ́mọ adámọ̀ wá àwọn èèyàn dúdú yẹ̀yẹ́ kọ́ bá ṣàdúrà rẹ̀ adúpẹ́ fọlọ́run tí yóò fọ́ta lọ́rọ̀ sọ Abdulaziz ojú sí ọ̀rọ̀ nígbà lábẹ́ Aji Abdulaziz èní lọ́jọ́ ìbí happy birthday to you Aji
Aziz. Many happy returns. Aziz. Effective transfer. Ẹ jẹ́ pé àkáǹtì mi. Aládé ń bẹ̀ mí. A máa lọ ṣe ìṣirò tábà délé. Ṣé kí n pé òpè? Àbí Access Bank? Ṣé First Bank? Àbí Fidelity? Èwo ni kí n pè? Gbogbo àkáǹtì mi. Abdulaziz. Adúpẹ́ fọlọ́hún tí yóò fọ́ta lọ́rọ̀ sọ. Igi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà ìgbé bẹ́ẹ̀. Adúpẹ́ fọlọ́hún. Olórí àjọ sọ́bẹ̀ yẹn ẹ̀kọ́ dédé ní sàbíẹ̀ lánàá olórí. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà lọ́rọ̀ ṣe bẹ́ẹ̀. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà lọ́rọ̀ ṣe. Ẹ nọ́mbà mi 06 94 51 04 72 Aládé bó ṣe máa jẹ́ nìyẹn. Mo ní bínúbínú tọ́ra ẹ̀ wọ́n sọ pé kò ní fẹ́ lọ. 00860 00880. Ọlá tún lékún ojú ọ̀tá ayé mi àwa bò. Àyàntúndé ṣe kó dún sókè ní. No waiting, no waiting. Àyàntúndé jẹ́ kó dún o. Ọpẹ́ mi pọ̀ tí máa ṣe fàyẹ̀dá. Kòròlé tó ṣe fún mi pọ̀ gan lọ́pọ̀ yàtúrò. Ọpẹ́ mi pọ̀ tí máa ṣe fàyẹ̀dá. Kòròlé tó ṣe fún mi pọ̀ gan lọ́pọ̀ yàtúrò. Aládé, ó kù 3 minutes tí máa fi ṣe tán. Ibi tẹ̀rán wa lọ là ń lọ. Aládé. Mo dáyé bá ọwọ́ mi gbónílà ni. Mi ò ṣàwọn bí ìyá àṣẹ náà. 00860 00880. Kéwù ni owó Ọlọ́run ló bèrè sí fún wa. Kéwù ni owó Ọlọ́run ló bèrè sí fún wa. Olotu mi Yusufa. Àyìnlá mi àwọ̀dà. Kéwù ni owó Ọlọ́run ló bèrè sí fún wa. Kéwù ni Aládé owó Ọlọ́run ló bèrè sí i. Mo dáyé bá ọwọ́ mi pé onílà ni. Mi ò ṣàmọ̀ bí ìlà ṣe lọ́wọ́ mi. Mo jẹ́ níyànjú púpọ̀ lórí ayé mi. Kí n lè débi tó kàn nínú ayé yìí. Ṣùgbọ́n náà jì púpọ̀ lójú mi. Kò sí dúró kò sí ìbẹ̀rẹ̀ fẹ́ni fẹ́ ká láyé. Mélòó kan mo fẹ́ kà nínú ìrírí. Àwọn kan rohùn tó pọ̀ ló ti mú ẹ̀mí wọn lọ. Kò sóhun tí kò lè fi ṣẹ̀san kóre tó ṣe mí. Lójú kí n dúpẹ́